fún yín kí lọmọlọ́mọ ṣe fún yín nínú àwẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run o ẹni tó ń sá fún ẹni tó ń jìnnà sí ni yín o ẹni tó ń fi èpè ránṣẹ́ gidi sí yín ni torí mi tiẹ̀ mọ̀ bí gbogbo ara mi ṣe torí mi náà bímọ tèmi náà kálukú wa la bímọ ta ló gbàdúrà mọ́ o kí ló dé mo rí fídíò Alájà Mẹ́wẹ̀láká tí wọ́n ń ṣe àlàyé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní bí wọ́n ti gbé ẹnu lé ọ̀rọ̀ yẹn báyìí tó ti sọ débi pé ọmọ ìyá àwọn kan mo ti mọ̀ wípé Bintu Raj ni wọ́n ń sọ mo ti mọ̀ pé òun ló ń sọ lẹ́yìn yẹn tí mo wá ní kí n lọ ṣe nǹkan tí máa ṣe kí n tó wá mọ̀ kí ni mo tiẹ̀ fẹ́ sọ lé lórí toró sún sínú lẹ́nu ó buyọ̀ sí iṣẹ́ òṣè láyé òṣè bùdànù ní àárín àwa mùsùlùmí sí mùsùlùmí bẹ́ẹ̀ ni mo rí right up Bintu Raj náà ní tóun náà kọ jáde wípé Ọlọ́run ní kí gbogbo ète àti ìmọ̀ ọ̀tá lórí òun Ọlọ́run sọ di asán òun mọ̀ wípé níwọ̀n ìgbà tí Ọlọ́run ti jẹ́ kí ìmọ̀ ọ̀tá yẹn tọ́lọ́run sọ di asán òun mọ̀ pé wọn ò ní dúró wọ́n máa tẹ̀síwájú sí ni tí Ọlọ́run máa fi jẹ́ kán kókè Ọlọ́run máa fi jẹ́ kán kókè ṣódà àníṣe ẹ̀sìn Islam gbogbo játijàti jákujàku tẹ̀ ń ṣe nínú ẹ̀sìn Islam yìí kò sí nínú ẹ̀sìn Islam ìwà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ìwà Yorùbá wá ìwà ìkà ìwà ọ̀dàlẹ̀ ìwà ọ̀dájú òun lẹ gbé wọnú ẹ̀sìn Islam ànábì ò kọ́ yín báyìí ìkẹ́là ànábì aláàánú lànábì ànábì ò kọ́ yín ní gbogbo yìí tẹ́ ń ṣe yìí tẹ́ ń ṣe ìkà fúnra yín ẹjọ́ kí lọmọlọ́mọ ṣe fún yín tẹ́ fẹ́ rán lẹ́wọ̀n kí là gbé kí lẹ jù kí là ń fà gangan ṣé lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà ṣé lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà kí lọmọlọ́mọ ṣe fún yín ẹ̀dẹ̀ bímọ ti yín ẹ̀dẹ̀ ti gbàgbé ẹ̀yin náà lẹ ń tu fún wa ẹ̀yin náà lẹ ń kà á ẹ̀yin lẹ kéwú ẹ̀yin lẹ fọ́ ẹ̀yin lẹ kéwú ẹ̀yin lẹ fọ́ gbogbo ẹ̀yin lẹ mọ̀ túmọ̀ ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fọ́ tó jẹ́ pé tẹ́ ẹ bá ń jẹ kéwú lẹ́nu á dàbí ìgbà tó jẹ́ pé kán máa pọ́n yín lẹ́nu láni ẹ̀yin tó jẹ́ pé tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ kéwú bẹ́ẹ̀ ti àwọn oníkéwú nínú yín bọ́ ti ń tú Kùránì àwọn tó láwọn ọmọ báìbù nínú yín bọ́ ti ń tú báìbù gbogbo ẹ̀ lẹ́mọ̀ àtàwọ̀rẹ́ta ìjìlá sàbúrà gbogbo ẹ̀ lẹ́ka pẹ̀lú gbogbo ẹ̀ tẹ́ ka náà ìkàlẹ̀ fi ń ṣe torí pé ìkànnì yín ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ kí la bá débi wípé ẹjọ́ gbogbo ìtọ́fà tẹ́lẹ̀ ń sìn ọ́nírọ́ ni o eléyìí tó tún wá ṣẹlẹ̀ yìí ń kọ́ nítorí pé ẹ fẹ́ rán ọmọ yín lẹ́wọ̀n láì ṣọmọ lọ́mọ ẹ wá mú igbó ẹ wá yí mọ́ inú ìpele ẹ pé ẹ fẹ́ kó wá bá yín ṣe wáàsí ẹ fi ẹ̀sìn Islam ẹ fi tàn pé kó wá bá yín ṣe wáàsí ẹ wá yí igbó ẹ wá yí mọ́ ìpele ẹ yí mọ́ fún ó wá pè yín ẹ wá ń sọ wípé kó máa bá yín mú gbòyìn ẹbọ níjọ́ tó bá ń bọ̀ ọmọ ọlọ́mọ wá dé hòtẹ́ẹ̀lì tán ẹ wá pọlọ́pàá kó wá mu kò sì mẹ́nì kankan dání láti ọ̀dọ̀ ọlọ́pàá tẹ pé tán bá yín mu láti bẹ̀ náà ti ṣe gbogbo paperwork níjọ́ kan ṣo yẹn náà ẹ ti plan ilẹ̀ ẹ̀dọ́ ọmọ ọlọ́mọ bó ṣe máa plan dé gbogbo àwọn ọmọ yín nìyẹn àtàwọn ọmọ yín gbogbo èyí tẹ bá lọ́wọ́ nínú tó ṣẹlẹ̀ yìí ohun tẹ bá lọ́wọ́ nínú tó ṣẹlẹ̀ yìí sí Bintu yìí tẹ́ ṣe yìí tẹ́ pé tó tẹ́ pèrò ẹ ti gbàgbé pé Ọlọ́run ló bá ètò Ọlọ́run ló bá èrò kí ló dé tá a burú ná ìwà Yorùbá wà nìyẹn ìwà ìkà ìwà ọ̀dàlẹ̀ ìwà ọ̀dájú ẹ̀ẹ̀kọ́ kí tẹlòmíì má bàjẹ́ bí ti yín ò bá ṣáà ti bàjẹ́ ṣọ́lọ́run ló kọ́ yín bẹ́ẹ̀ ṣé Àlùkùránì ló kọ́ yín bẹ́ẹ̀ ẹ̀sìn Islam kọ́ yín ní ìtẹ́ ń ṣe yìí ìwà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ẹnì kan ò dẹ̀ ní ṣerú èyí kó má padà rábọ̀ gbogbo ohun tí gbogbo wa bá ń ṣe òun náà ni ká máa ṣe ẹnì kan ò ní ṣerú èyí kó má padà rábọ̀ nígbà tẹ́ bá ṣe irú eléyìí fún ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam ẹjọ́ tó bá wá jẹ́ ẹlẹ́sìn ní ìlọ̀rọ̀ dẹ̀ ní àti ẹ̀pọ̀ ẹ̀ máa payé ẹ̀ ní torí pé ìkànnì yín abatẹnijẹ́ ni yín ìwà yín dẹ̀ nìyẹn kì í ṣẹ̀sìn ẹ̀sìn ò kọ́ yín bẹ́ẹ̀ wàláhì ẹ̀sìn Islam ẹ̀sìn mọ́lẹ̀ ni ẹ̀sìn mọ́lẹ̀ ní gbogbo ẹni tó bá dẹ̀ ṣe ní dáadáa bọ́lọ̀ ń ṣe fẹ́ wàláhì òun náà máa jèrè ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń fi òdì àdá tó ń fi tọ́jú sínú tó ń to funfun jíjáde tó ń jẹ́ karùn-ún ní ìmọ́lẹ̀ níta gbangba tó wá joyè òkùnkùn nínú ilé torí ẹ̀rọ náà ṣe ní ẹbẹ̀rún níkọ̀kọ̀ ẹbẹ̀rún ní bàbá ẹnì kankan kò ń ṣe ní Ọlọ́run ó dìgbà tí gbogbo wa bá bẹ̀rù Ọlọ́run ní kọ̀rọ̀ ta tún wá bẹ̀rù ẹ̀ ní gbangba gbogbo ẹ̀dá tí ò bá ti bẹ̀rù Ọlọ́run ó máa pàdé Ọlọ́run níbi tó fi sí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ ti ẹ̀rọ ọmọ ọlọ́mọ nínú àwẹ̀ tó oníkálukú ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tó oníkálukú mú gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ látọdún tó kọjá tí wọ́n ń bi Ọlọ́run pé kọ́lọ́run kó ṣe àforíjì ẹ̀ fáwọn ẹ̀yin wá mú ẹ̀ṣẹ̀ ń da mú ẹ̀ṣẹ̀ ẹ wá rò pé ẹ̀ ń tan Ọlọ́run ẹ̀mọ̀ para yín lẹ̀ ń tàn Ọlọ́run ọba òun ṣalábòsí wàláì bàbá lókè òde ń ṣe Ọlọ́run ẹnì kankan Ọlọ́run tèmi ni Ọlọ́run ti yín ni Ọlọ́run ti Bintu ni Ọlọ́run ti gbogbo wa pátápátá ni torí òun ló ṣẹ̀dá wa wáyìdù kì í ṣe Ọlọ́run ẹnì kankan Ọlọ́run gbogbo wa ni ó ti wá sọ wípé àníkà jìnnà sí àbòsí Ọlọ́run ní tí àbòsí bá dá Ọlọ́run máa ṣe tí kò sẹ́ni tó fẹ́ béèrè lọ́wọ́ òun ó ní ṣùgbọ́n àwa ọmọ ànábì Ádámù ní ká jìnnà sí àbòsí torí òun lọ bá tóun máa béèrè gbogbo nǹkan pátápátá lọ́wọ́ wa kò sí ìtaṣe pátá tóun ò ní béèrè torí ẹ̀ ló ṣe ní màláìkà ó wà lọ́tún màláìkà wà lósì tó ń kọṣẹ́ wálẹ̀ ó ń kọṣẹ́ oníkálukú wálẹ̀ gbogbo ohun tẹ̀dá wá ń ṣe pátápátá ọwọ́ Ọlọ́run là ń ṣe sí ẹ wá tan ọmọ ọlọ́mọ ẹ̀tún ọmọ ọlọ́mọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ kì í ṣọ̀dọ́ nìkan o àtàgbàlagbà tàbí lẹ́kọ àtàgbàlagbà gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹ jẹ́ ká máa kọ́ ẹ̀kọ́
ẹ jẹ́ ká máa kọ́ ẹ̀kọ́ ìwọ náà wọ́n fi nǹkan ránṣẹ́ sí ẹ ohun tí kò jẹ́ kó bá ń bẹ̀ ó wá bá ń bẹ̀ ó ti jẹ́ kó mọ̀ pé àwọn eléyìí ẹni ibi ni wọ́n ìwọ tó pèrè ní mùsùlùmí tẹ́ ẹ wá pè mí síbi ìyàwó nígbà tẹ́ ẹ bá wá fi ìborùn ránṣẹ́ ẹ wá wo igbó mọ́ ìborùn èmi lèmi sọ Fàdílátù mi ì ní lọ síbi ìyàwó yẹn èmi lèmi sọ bí ì ní lọ síbi ìyàwó yẹn kódà tí n bá rẹni tó fi rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ mí màá sọ fún pé kò gbọdọ̀ lọ síbi ìyàwó yẹn torí pé red flag ti wà ìyàwó ẹ fẹ́ ṣe ìyàwó mùsùlùmí ó pé mùsùlùmí kó wá sọ lẹ́kṣọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ẹ wá wé ìgbẹ́mọ ó kódà kó jẹ́ lòmíì ni wọ́n fẹ́ gbé aṣọ yẹn fún màá ní Ọlọ́run fẹ́ tú àṣírí iṣẹ́ tí wọ́n ń ṣe Ọlọ́run fẹ́ fi kọ̀kọ̀ wọn hàn ni èmi ò ní lọ mi ò máa dẹ̀ sọ fún wọn mi ì ní sọ fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ pé mi ní lọ àmọ́ tó bá ku ọ̀la àbí láàárọ̀ ọjọ́ yẹn máa sọ fún wọn pé mi ì ní lè make because ẹni tó fẹ́ gbé mi wá èèyàn ló fẹ́ gbé mi wá ẹni tó fẹ́ gbé mi wá ńkọ́ ó ní mọ́tò yọnu mi ì ní lè wá ẹ má bínú torí red flag nìyẹn wípé ibi téèyàn ń lọ yẹn kì í ṣe ibi tó dáa ẹ̀yin tẹ́ pera yín mùsùlùmí kí ni igbó wá dénú ìborùn gbogbo wa jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ tẹ́ bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ti ṣe ẹ má bá wọn kò ní ìdí pé kíní màá bá yín post ẹ̀ padà ṣé ìborùn ní tèmi ohun tó jẹ́ ẹrù ti yín yẹn ẹ sọ àdírẹ́sì kí n bá yín post ẹ̀ sí yín padà torí mi ò ní gbé dání torí ẹrù òfin ni ẹ jẹ́ ká máa jára wa ẹrù òfin ni gbogbo ohun tó bá ti jẹ́ ẹrù òfin ẹni tó bá ka mọ́ lọ́wọ́ ẹni tó bá bá apá lọ́wọ́ ẹ̀ òun ló ge òun kọ́ ló ge wọn lóun náà ló ge ẹni tó bá orí lọ́wọ́ ẹ̀ òun ló ge òun kọ́ ló ge wọn lóun náà ló ge kọ́ tó lè bọ́ nú ẹ̀ wọ́n kọ́kọ́ máa ṣèwádìí àwọn tó ge wọn gbọ́dọ̀ kúrọ́ pé òun ni torókẹni tó máa yọ Ọlọ́run ọba mi nìkan lọ́ba tó lè yọ tá a bá ti rí gbogbo red flag bẹ́ẹ̀ yẹn jẹ́ ká ṣọ́ ara wa ẹ má trust ṣe trust nobody òun lọ̀rọ̀ tó wà nílé ayé bẹ́ẹ̀ mi ti wà mo ń sọ tipẹ́tipẹ́ ni mi ti trust anybody mọ́ torí lórí pé ọ̀rọ̀ ẹ̀sìn yìí kò sí tó ti fi ṣe fún mi odidi kọ̀ńtínà ọjà mi lórí pé mo trust pé mùsùlùmí ló nítọ̀hún odidi kọ̀ńtínà ọjà mi ó wọ demorage ó wọ gbèsè lórí pé mo trust ẹ̀ pé mùsùlùmí tí bá ti gbọ́ mùsùlùmí báyìí mi gbọ́ nǹkan kan mọ́ ọkọ mi a sì máa kìlọ̀ fún mi àmọ́ mi ní gbọ́ màá ní Ọlọ́run ti ní kankan náà ní wà nígbà tó wá mu fún mi tó ṣe fún mi ó jẹ́ kí n káládé bíi pé béèyàn bá ń sọ̀rọ̀ ń sì ò bá ní mùsùlùmí ni ẹná mi frega mi ò fọ́ rárá mo máa try láti study yẹn tí n bá study yẹn tí n bá rí àìṣesí mùsùlùmí yẹn ń tọ́lọ́run sọ yẹn tí n bá rí nínú ìwà ẹ níṣẹ́ máa gbà gbọ́ pé mùsùlùmí ni ẹ ṣùgbọ́n tí n bá rí nínú ìwà ẹ ibi tó wà yẹn ni máa tò ẹ́ sí trust nobody nítorí pé èṣù ó ti gba ìjọba ayé owó ti gba ìjọba ayé èṣù òun náà dẹni owó yìí náà ló kọ́ máa tì síwájú kó tó wá ti àwọn nǹkan tó kù àmọ́ lóun náà ti sọ wípé gbogbo ẹni tó bá jẹ́ ẹni tòun ó ló máa gbìyànjú ni ó ní kò ní rí olú ẹni bẹ́ẹ̀ ó ní kò ní rí mú gbogbo wa pátápátá Ọlọ́run ò ní fà wá fún wa gbogbo múnimúni pátápátá gbogbo àwọn oníṣẹ́ bí ẹni bí èṣù bí èèyàn bí èṣù Ọlọ́run ò ní fà wá fún wọn lágbára Ọlọ́run iṣẹ́ Ọlọ́run àbò ẹ̀ tó nípọn tó dẹ̀ ewu erin lọ ní sáà méjì lọ sáà méjì lóru Ọlọ́run á dáàbò wá kí là ń fà kí la gbé kí la jù ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni Ọlọ́run ló rínú lọ́rọ̀ kan ó lè proof pé wọ́n ló dáa Ọlọ́run ló máa proof ẹ Ọlọ́run ló máa ṣàyẹ ló máa yọ ẹ́ wípé èèyàn dáadáa ni gbogbo àwọn ẹni Ọlọ́run àwọn tó dáa wọ́n máa ń gbéra wọn pamọ́ ni Ọlọ́run ló máa ń fi wọ́n mọ̀ Ọlọ́run ló máa ń fi wọ́n hàn ẹ̀yin ṣàfẹ́hàn by fire by force ẹ ṣàndùsíàmì mọ́ Ọlọ́run lọ́wọ́ lórí kíni àmọ́ ẹni bá ṣeré inú gbogbo yín òun náà lọ́lọ́run máa fún lẹ́san dáadáa ẹni tó bá ti ṣe kókù díẹ̀ káàtó Ọlọ́run náà ló máa san lẹ́san gbogbo tá a bá ṣe kí ló dé kí lọmọlọ́mọ ṣe fún yín kí ló ṣẹlẹ̀ gangan ṣókọjá ẹ̀sìn Islam yìí ni àwa ni ká lọ mú wà burúkú ọwọ́ wa ká lọ gbé jùlẹ̀ torí pé tí àbá ní ìwà burúkú tàjọ jẹ́ mùsùlùmí sí mùsùlùmí a máa ṣẹra wa tẹ́ bá ti pera yín ní mùsùlùmí tó jẹ́ pé 5 pillars of Islam 6 principles of Islam tá gbé dání lódodo àti ní tòótọ́ a máa ṣẹra wa ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yẹn kò ní débi wípé a máa wá ní bàbá ń jà àfi bí ìkákú torí gbogbo ìjà ń sìn tẹ́ ń jà ìjà bí ìkẹkú lẹ̀ ń jà ìjà bí kọ́kú òun lẹ̀ ń jà kí ló dé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀dẹ̀lẹ́gbẹ́ Islam dání Islam ṣe báyìí ànábì ò kọ́ yín báyìí Islam kọ́ lẹ̀ ń ṣe yìí ẹ̀ ń ṣẹlẹ́yà ni ẹ̀ ń ṣẹlẹ́yà ẹ̀ ń ṣẹ̀sín gbogbo ẹni tó bá ṣe Islam dáadáa wà láì kò ní ṣẹ̀sín torí Ọlọ́run ń ṣọba alábòsí Ọlọ́run ò ní dójú tìrú ẹni bẹ́ẹ̀ kódà bó bá dá ìtìjú ẹ̀ sílẹ̀ Ọlọ́run á faṣọrò Ọlọ́run á bò ó Ọlọ́run á faṣọrò Ọlọ́run á bò ó ṣùgbọ́n ìwọ tó bá rò pé òun tan Ọlọ́run tó mọ̀ parẹ́ ló ń tàn òun ẹ̀dá níran òun ẹ̀dá níran ọba mi aláùsá àti ń wo ẹ́ níran ẹ máa jẹ́ kó yé yín pé ó wò mí níran òun wò ẹ́ níran ọba mi aláùsá àti ń wo ẹ̀dá níran ọba mi aláùsá àti ń wo gbogbo wa níran
ẹgbẹ̀rún sàámù wa ò lè sọmọ lọ́hùn lọ́wọ́ bá a bá tiẹ̀ wá ń tan gbogbo èèyàn ṣá lè tan lọ́hùn ni a lè tan lọ́hùn ẹ bá àforímù kù ó lè ti pẹ́tẹ́ ti tẹ̀kẹ́ máa ṣe níjọ́ tọ́lọ́run bá lóhun dé mò ń sọ́sẹ́ kò sí ìyálàyà ọkùnrin máa pọ́pọ̀ ẹnìkan kan wa tó máa ní kò dé mọ́ torí ẹni tọ́lọ́run bá fẹ́ tú àṣírí ẹ̀ gbogbo ayé yóò lè daṣọ ro ẹni tọ́lọ́run bá dẹ̀ fẹ́ bò láṣírí gbogbo ayé yóò lè tú láṣọ kí ló dé ṣùgbọ́n a fẹ́ gbọ́ gbogbo details yẹn bó ṣe jẹ́ kí n tó wá ṣe fídíò gidi lórí ètò yìí kí n tó wá ṣe fídíò gidi a fẹ́ gbọ́ bó ṣe jẹ́ àmọ́ a ti rí ibi tí tọ́rọ̀ ti wọ́ wá a dẹ̀ ti rí ibi tó ń lọ ẹ̀yin tẹ́ ẹ pera yín ẹ̀yin tẹ́ ẹ lẹ́yìn ẹ̀yin èèyàn ọlọ́run àmọ́ kò lè dùn mí torí àwọn àfáà náà máa ń sọ wọn ní bẹ́ẹ̀ bá mọ lárúbáwá kẹ tó mọ̀ islam ó ṣeé ṣe kẹ má ṣe torí wà wọ ohun ò dáa bẹ́ẹ̀ náà làwa yorùbá yìí wọ́n bá mọ̀ wá kán tó mọ islam ó ṣeé ṣe káwọn èèyàn má gba islam òun làwùsá ṣe ń sá fún yín wọn ò ní dúró lẹ́yìn yín láyé kí wọ́n kírun iwájú làwùsá máa dúró sí wọn ò ní dúró lẹ́yìn yín láyé kán kírun torí wọ́n mọ̀ yín pé ìkànnì yín ẹni bí ni yín ẹ̀yin tẹ́ ń ṣàwọn èèyàn yín níṣekúṣe tẹ́ ẹ̀ rán àwọn èèyàn yín níṣẹ́ tí wọ́n ti fẹ́ jẹ́ torí wọ́n wà nípò wọ́n wà níwájú tẹ́ ẹ máa wá rán àwọn tó wà lábẹ́ yín pé kán bá yín ṣe wọ́n ti ìwọ tó mú àbúrò ẹ lọ sí kinní kan lóru tó lọ sìnkú ẹ̀ níwòwò kí ló ń sọ fún yẹn oní kó bá kàn wọ́n náà kó ṣe bẹ́ẹ̀ fún ẹ Haúsá ò ní láéláé òun làwọn ṣe lọ́ọ́ ṣe rọra dúró tó takété tábàtà wọn takété bí ẹni òbódò tán wọ́n mọ̀ wá dáadáa ìkànnì yín ìwà Yorùbá lẹ gbé wọnú ẹ̀sìn ìkànnì yín ẹ wá wé igbó mọ́nú ìborùn mọ́nú gèlè fún ọmọ ọlọ́mọ ẹ dájú gidigidi ẹ dẹ̀ nígbàgbọ́ nínú gbogbo àwọn tẹ́ ń lò yẹn àwọn ọlọ́pàá tẹ́ ń lò àtàwọn ọlọ́pàá tẹ́ ń lò àtẹ̀yìn àti wọn ìdájọ́ tó tó àti tó yẹ Ọlọ́run á ṣe fún yín àtàwọn ọmọ yín àtàwọn ọmọ yín lórí gbogbo iṣẹ́ ọwọ́ yín pátápátá bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣe fèmí ní iṣẹ́ ọwọ́ oníkálukú wa Ọlọ́run máa fi ṣèdájọ́ fún yín kí lọmọ ọlọ́mọ ṣe fún yín nínú àwẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run o ẹni tó ń sá fún ẹni tó ń jìnnà sí ni yín o ẹni tó ń fi èpè ránṣẹ́ gidi sí yín ni torí mi tiẹ̀ mọ̀ bí gbogbo ara mi ṣe torí mi náà bímọ tèmi náà kálukú wa la bímọ ta ló gbàdúrà kan ṣerú ẹ̀ fọmọ ẹ̀ kán rán ọmọ ẹ̀ ní iṣẹ́ tí kì í ṣe tiẹ̀ kán gbèrú látẹ̀yìn ìkànnì yín o àṣírí gbogbo yín máa tó ṣe mọ̀ pé ọdún ọ̀sán òun la lò lọ yẹn ọdún tá a wà yìí ọdún tùnú àṣírí ni àṣírí gbogbo yín pátápátá yín níbi tẹ́ fi Islam bojú tẹ́ sá sínú Islam tẹ́ ń ṣiṣẹ́ bí ọdún tọ́lọ̀ máa fi ń ṣẹ̀sìn tọ́lọ̀ máa tú àṣírí yín fáyé àtọkùnrin àtobìnrin inú yín ọdún tọ́lọ̀ tẹ́ máa ṣẹ̀sìn rèé ẹ máa ṣẹ̀sìn àdàbí tó bá yẹ pé bá ànábì ṣe kọ́ yín nìyẹn bó bá jẹ́ bá ànábì ṣe gbé kalẹ̀ nìyẹn tó bá jẹ́ bí àlùkùránì ṣe ní ká ṣe òun lẹ̀ ń ṣe yẹn àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo yín máa ṣẹ̀sìn gbogbo ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ gbogbo ẹrù tó bá gbé wá fún yín tẹ́ bá ti bá ẹrù òfin níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ tètè dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ post ẹ̀sìn wọn ẹ má jẹ́ ó sún lé yín tó bá possible ẹ mú receipt tán fi gbé ẹrù yẹn wá tẹta kọ́kọ́kọ́ kẹ lọ make report wọ́n báyìí invitation ni ẹrù náà lóde yìí o ó ṣe ń débi ṣe gbà nìyẹn gbà mí o wọ́n á lè jẹ́ ẹni tó máa jẹ́ ẹlẹ́rìí yàn ṣùgbọ́n mo fi ọ̀rọ̀ lẹ̀ kí àwọn tó ní ọ̀rọ̀ kan gbé ọ̀rọ̀ yẹn jáde kárí gbogbo ẹ̀ báyìí máa wá padà wá àwa fi àlùkùránì gidi àwa fi yanjú ẹ̀ ẹ̀yin ìkàyè ṣé ẹ ṣe ń ṣe yìí gan àwọn tó fẹ́ gba Islam ṣé ń lé wọn sínú sẹ́yìn ni àbẹ́ ń kérò wá sínú Islam Ọlọ́run á béèrè lọ́wọ́ gbogbo yín Ọlọ́run á béèrè lọ́wọ́ yín